mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lódò lẹ́yìn òdì pé ẹmọ̀ tó kọ àmójúbà wa o àkókò ní súra wa lágbára lọ́wọ́ Elédùmarè ìfẹ́ tó wà láàrin wa ọlọ́run mà ní jó dìbànújẹ́ ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ tún kọ àmójúbà wa Akíṣọlá Nurudeen Adékúnlé yìí náà ní Mátàgbàmọ́lẹ̀ 1 pẹ̀lú àwọn ikọ̀ mi tí àjọ ń káàkiri Ṣeun Adékìítán Ẹ̀fà worldwide àwọn wà lẹ́yìn kámẹ́rà Akíṣọlá Maruf Ayọ̀mídé Gold ara wa ni ìyanu wa Tèmítọ́pẹ́ Múráyọ̀ lèdí tí ajá kì í jámọ́ lẹ́yìn ẹkùn ikú kò ní já wa lẹ́yìn ara wa o gbogbo ìta ń ṣe yìí á ṣe débi èrè lọ́la Elédùmarè àti àwọn tí Ọlọ́run kó kọ́kọ́rọ́ lé ayé lé lọ́wọ́ orí bẹ́ẹ̀ o ṣẹ bẹ́ẹ̀ ìkànnì méjì kọ́ Kingston Media TV your best online television níbẹ̀ náà la wà níbi tí a ti ń fún yín ní àwọn ọ̀kan òjọ̀kan ètò lóríṣiríṣi tí ẹ̀ ń gbádùn àwọn ètò tá a fi ń tún ìlú ṣe èyí tá a fi ń tún ayé ṣe èyí tá a fi ń túnra wa ṣe àmọ̀ tún lọ àmọ̀ tún bọ̀ o ẹni méjì kọ́ ní ìwọ̀ tá a jù sódò ló gbé bí òṣèjà ńlá lórí ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè ti Nàìjíríà wọ́n ní àìsí ń bẹ láì bá wọn dá sí i èyí ló gbé wa padà sọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Adékànbí wípé bírò èyí bá ń lọ tírú yín ò sọ̀rọ̀ ṣáàpẹ́ ẹ̀ gbọ́ ni ṣáàpẹ́ ẹ̀ rí ni ojú wo lẹ fi wò ó gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n gbogbo akọ́lá gbébọn gbogbo akọ́lá àmàdá gbogbo akọ́lá ṣe jàgídíjàgàn àwọn kan ń bẹ ìjà ọpọlọ àwọn kan ń bẹ ọwọ́ ni àwọn kan ń bẹ ohùn Ọlọ́run fi agbára sínú ọ̀rọ̀ wọn tí wọ́n bá sọ jáde Ọlọ́run ṣe ẹ̀gbọ́n wa ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Adékànbí lọ́kan nínú àwọn tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ ayé ọmọ yiri ẹ̀ wò pé èwo lè yí bàbá ẹ bá mi kí àwọn olólùfẹ́ wa gbogbo. ẹ kú dédé àsìkò yìí o èròǹgbà wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá Olódùmarè àjẹ òjò. àṣẹ ohun tí a wá sọ́dọ̀ yín fún náà ni pé ṣẹlẹ̀ ẹ̀ gbọ́ bẹ́ẹ̀ bá gbọ́ ṣe ẹ̀ rí kí wá ní ohun ẹ̀yin lè wí pẹ̀lú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá òjòjò ń bẹ lórí ẹ̀pẹ̀ o ogunlọ́gọ̀ ọmọ Yorùbá kò sí fọkànbalẹ̀ àwọn àgbẹ̀ ò rí mú mi wọ́n ń jí wọn gbé nínú oko àwọn akíkanjú ń dìde àwọn kan ń gbé lókè àwọn kan ń fà á lẹ̀ ìjàngbọ̀n ìfọ̀rọ̀ta ọ̀rọ̀ sí rẹ ni ó kún orí ẹ̀pẹ̀ nílẹ̀ Yorùbá bàbá ojú wo lẹ fi wò ó kí làmọ̀ràn yín. ẹ ṣeun bẹ́ẹ̀ bá sọ pé àwọn kan ń gbé sókè àwọn kan ń fà á sílẹ̀ bẹ́ẹ̀ ni bíi ti mọ́ rí náà nù torí pé bá a bá ṣàdúrà pé kọ́lọ́run Olódùmarè ò yígbà padà ẹni bá ń jẹ́nu ẹ̀ ò ní bá wa ṣàmì. ẹni ìgbà ń bá pé fún. kò ní bá wa ṣàmì ẹ rí i pé bí ọ̀rọ̀ yìí ti ń lọ yìí àwọn tó dé ìkànnì ilẹ̀ Yorùbá wọ́n ti wo sàkúnbẹ̀ wọ́n sì ti rí i pé ó tọ́ tásìkò báyìí tó yẹ ká padà kúrò níbi tá a wà kì í ṣàkọ́kọ́ nìyí. kì í ṣàkọ́kọ́. kì í ṣàkọ́kọ́ èrò àwọn Awólọ́wọ̀ náà ní ṣáájú kó tó di wípé ogun àtẹ̀yìnjà jà wá ogun àtẹ̀yìnjà tó jà wá ńgbà náà gbogbo ẹni tó lọ́wọ́ sí pátápátá kò sẹ́nì kankan tó bọ̀ torí wípé ó ti wà nínú àkọsílẹ̀ ó ti wà nínú ọ̀rọ̀ Yorùbá wípé ìran Yorùbá ò lè bá Fúlàní ṣe àṣepọ̀ ọmọ Yorùbá tó bá bá Fúlàní ṣàṣepọ̀ ò ní jèrè bọ̀ kò ní jèrè bọ̀ kò sí bó ti lè jèrè tó bá yẹ láàárọ̀ kò ní rọrùn fún lálẹ́ àbámọ̀ ní mọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ wọn kì í ṣèpè ọmọ Yorùbá yìí fẹ́ Fúlàní tí ọkùnrin Yorùbá bá fẹ́ Fúlàní yóò dolòṣì ni ẹ lọ gbogbo ọkùnrin Yorùbá tó bá fẹ́ Fúlàní wọ́n máa ń dolòṣì ni ìran méjèèjì ò ní nǹkan kan ṣe papọ̀ torí ìsáǹsá àtàlárìnkiri làwọn ṣùgbọ́n ìran tiwa ìran tí Olódùmarè mọ̀ọ́mọ̀ fi lélẹ̀ ní ìran wa ní ìran Yorùbá a ti ń bẹ ní ìgbà tí ayé ti ń bẹ àwọn Awólọ́wọ̀ ni wọ́n kọ́kọ́ rìnrìn
nígbà tí wọ́n rí i pé nǹkan tí wọ́n dàpọ̀ yìí ò ní í ṣeé ṣe ṣùgbọ́n gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n jọ jókòó nítorí àtijẹ nítorí àti bòkèlè àwọn afòṣèlú ṣòwò wọ́n sì dà wọ́n ìgbẹ̀yìn ẹ̀ nìyí nígbà àwọn dalẹ̀ tán ikú wo ló pa gbogbo àwọn tó dalẹ̀ Awólọ́wọ̀ ṣó lè rántí. ẹ̀ sọ lẹ̀. ní ìgbà tí Abíọ́lá náà ń bẹ Abíọ́lá náà ń fẹ́ ṣe ààrẹ bẹ́ẹ̀ Awólọ́wọ̀ ní ẹ lọ pè wá pé kó kúrò ní òkùnkùn kò bọ́ sínú ìmọ́lẹ̀ Abíọ́lá náà ò gbọ́. Abíọ́lá ò gbọ́. kò gbọ́ kí ló gbẹ̀yìn Abíọ́lá àwọn wo náà ni wọ́n ṣekú pa. Àfọ̀njá ni ẹni tó kọ́kọ́ fi Ògún ìlélẹ̀ torí Àfọ̀njá ló kọ́kọ́ lọ pé Álímì wá ìbẹ̀rù bójú. ó tó di pé a mọ̀ tàtàpínsẹ̀ ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Adékànbí ọ̀rọ̀ yìí bàbá lọ́nù ìlú ẹ̀ pé Lárìnká làwa làwa ń sọ̀rọ̀ grassroots àwa wà ń bẹ̀ gbogbo agboolé làwa mọ̀ bẹ́ẹ̀ bá wá ń bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ sí ọ̀rọ̀ bá débi ọ̀rọ̀ onílé ọ̀rọ̀ Yorùbá dé wọ́n mọ̀ pé wọ́n fẹ́ dá wàhálà alẹ́ ní kí Yorùbá ní Yorùbá ò ní nǹkan kan àwọn tẹ̀ ń bá fà yìí àwọn ní ní iṣu àwọn ní lálùbọ́sà àwọn ní lèrè àwọn ní ìrẹsì kí Yorùbá ní àwọn ní màálù ẹ̀yin náà gbọ́ lẹ́nu àwọn èèyàn kan wọ́n ń sọ́dọ̀ la ojú wo lẹ fi wò. ojú tó dáa lè mi fi wò ń gbọ́ ọjọ́ kébi òye yé wọn dé ni wọ́n fi ń sọ̀rọ̀ ṣebí kágbàdo tó dáyé kíní kan láti ẹ̀ ń jẹ. bẹ́ẹ̀ni. ṣé ńgbà tí àwọn ò tí ì mọ kó oúnjẹ wáyìn ṣáwa ò jẹun lẹ̀ Yorùbá ni ṣáwọn bàbá wa ò jẹun ni ṣáà ló ń jẹ wa ni tó ṣe wa tó ṣara wa lóore èsúrú wa tó ṣara wa lóore ewùrà wa a sì ń gbin iṣu. à ń gbẹ wa. di bí mo ti ń sọ iṣu tí wọ́n ń kó wá láti òkè ògùn tó bá wọlé Yorùbá ìtorí ẹ̀ náà làwọn náà fi ń sẹ́bùrú pé ká má ráyè dáko wọ́n mọ̀ pé bá a ti ń dáko ní nǹkan àwọn ò ní tà àwọn tá à ń kó wá láti òkè ògùn gbogbo ẹ̀ Ìbàràpá iṣu ní èlùbọ́ gbogbo ẹ̀ tá à ń kó wá oríṣiríṣi ó tó lẹ̀ Yorùbá jẹ kò yé wọn ni ṣé bó wà ń lù ń dò ní tí wọ́n sọ pé àwọn dẹyẹ tiwa pé àwọn ò ní fún wa lóúnjẹ àwọn. òdodo ni bẹ́ẹ̀ ni ó tó bí ọ̀sẹ̀ méjì tí wọ́n fi ṣe. kò tọ́sẹ̀ kan tí wọ́n fi dolo sí tí wọ́n fi dó ń gbèsè. ariwo ìpọ́. wọ́n dó ń gbèsè ni ó mọ̀ pé mọ́kàndínlógún làwọn ṣùgbọ́n ó kàn láwa tí wọn ò bá ti bá wa ṣe wọn ò lè dógún wọn ò ní dógún. mọ́kàndínlógún tó lóun ò ní bó kan ṣe. kò ní dógún ibi wọn wà nù àwa dádúró ni ó díndín ìran ni wà àwa gangan lórílẹ̀‐èdè tí mo máa ń ṣe sọ fáwọn tí wọ́n bá ń sọ Yorùbá pé orílẹ̀‐èdè Nàìjíríà ìṣe orílẹ̀‐èdè orílẹ̀ ni. orílẹ̀ ni Nàìjíríà orílẹ̀‐èdè nìran Yorùbá torí ibi tí èdè wọn bá ti jẹ́ ọ̀kan ṣoṣo lẹ́ẹ̀ máa sọ wípé orílẹ̀‐èdè. ṣùgbọ́n bí èdè ò ti papọ̀ èdè ò ti papọ̀ tó pín yẹlẹ ẹ̀sìn ò papọ̀ ilẹ̀ ló dà wọ́n pọ̀ orílẹ̀ àṣà ò papọ̀ orílẹ̀ ni kì í ṣe orílẹ̀-èdè ìwọṣọ ò papọ̀ orílẹ̀ ni kì í ṣe orílẹ̀-èdè ìjẹun ò papọ̀ orílẹ̀ ni kì í ṣe orílẹ̀-èdè bá ti rìn gan papọ̀ orílẹ̀ ni kì í ṣe orílẹ̀-èdè àwa lórílẹ̀-èdè a sì dá dúró ni wọ́n wá fẹ́ wọ́n kọ̀ mọ́ sọ fún gbogbo àwọn tó ti ń sọ̀rọ̀ lẹ́yìn pé ká tó dáyé aláyé ti ń ṣayé o nígbà tá a dáyé àtún bá wọn ṣe tá a bá tún sí mọ́ aláyé ó tún máa ṣayé ọ̀rọ̀ rèé wọ́n ní kí n mọ̀ sọ fún yín pé ká tó dáyé aláyé ń ṣayé ìgbà táwa náà débẹ̀ tán àtún bá wọn ṣe tó a bá tún kú ń bẹ̀ tán aláyé ó máa ṣayé wọn lọ tẹ́lẹ̀dùn ní kí ẹrú wọn máa bọ̀ aláyé ó tún máa ṣayé lọ ọ̀rọ̀ rèé lẹ́nu ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Adékànbí ògbóǹtarìgì ọmọ Yorùbá èèkàn kòkò lórílẹ̀ nílẹ̀ Yorùbá tí gbogbo àwọn àgbààgbà tí wọ́n ń wárí fún àtọmọdé bí mo ṣe ń sọ pé oore ọ̀fẹ́ lèmi ní láti mọ ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Adékànbí láti lè jọ máa ṣe gbogbo ohun tá à ń ṣe oore ọ̀fẹ́ ni mo ní ní dẹni àná báyé ṣe ń jáyé tí gbà ń jẹ́ gbà nínú tẹ́ fi ṣàwọn ọ̀kan ní gbajúmọ̀ eléyìí tí ẹ lò fún àwa yìí ẹ ní tí ẹ ní tẹ́ ẹ ti ń sọ̀rọ̀ ayé ò mọ lẹ́rí mọ́rí pé bẹ́ẹ̀ bá ṣe jíǹgù lórí rédíò
gbogbo bí kíbi tá a bá wà ilé ọmọ mi títì ta ni ń sọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n wa kan láti Switzerland Mr. Abdulrasaq mi ò rí wọn rí láyé ṣàdédé náà kàn text message sí mi alàgbà mọ́tàgbà mọ́lẹ̀ ẹ jọ̀ọ́ ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Adékànbí ẹ má fi wọ́n lẹ̀ ẹ má bá wa lọ ọ̀dọ̀ wọn ẹ̀mùkọ́ náà wọ́n jìn Switzerland wọ́n sì fẹ́ mọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu irú yín inú mi wá dùn wípé ẹ fira yín lẹ̀ fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i nígbà tí a máa kásẹ̀ ètò yìí ńlẹ̀ níbi tí agbede yìí ẹ má jáyà ẹ má bẹ̀rù ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Adékànbí wọ́n dúró digbí gbogbo gbà tí mọ́tàgbà mọ́lẹ̀ bá ti kànlẹ̀kùn wọn wọ́n ṣetán láti ṣe fún mi ìrànlọ́wọ́ dẹ́kàn ṣe fún mi ni pé bí ẹ̀gbọ́n wa Abdulrasaq tí wọ́n wà ní Switzerland àwọn mọ̀ra wọn èmi ò mọ̀ wọ́n bí wọ́n ṣe fún mi láti text message sí mi pé mọ́ fi ọ̀jọ̀gbọ́n Abíọ́dún Adékànbí mọ́ fi wọ́n sílẹ̀ ìtẹ́yìn bá fẹ́ kí n béèrè lọ́wọ́ wọn ẹ lè text ẹ̀ sí mi tèmi ni kí n gbéra kí n sì pè wọ́n ká mọ́jọ́ kí n tún ka ohun wọn àti àwòrán wọn lẹ̀ kó tó máa jẹ́ àǹfààní fún gbogbo ẹ̀yin èèyàn mo rò pé bí mo ti wí náà lórí. ẹ ṣe àdúpẹ́ nígbà tí a tún máa pàdé lórí àkànṣe ètò míì lọ́jọ́ míì ọjọ́ rẹ̀ Kingston Media TV your best online television ẹ máa bá wa share fídíò yìí tó o bá yìí ti subscribe sí channel yẹn o ò tí ì dára wa o ò nífẹ̀ẹ́ wa o tó o bá lo fẹ́ràn mọ́tàgbà mọ́lẹ̀ o nífẹ̀ẹ́ Kingston Media TV ẹ máa bá mi subscribe síbẹ̀ ẹ máa share fídíò yẹn ojú òní tí yín orúkọ mi ò yí padà Akínṣọlá Nurudeen Adékúnlé tí gbogbo yín mọ̀ sí mọ́tàgbà mọ́lẹ̀ wa náà ni pẹ̀lú àwọn ikọ̀ mi Ṣeun Adékìtàn Ẹ̀fà worldwide Tèmítọ́pẹ́ Múráyọ̀ wà ń bí Lady T Akínṣọlá Maruf Ayọ̀mídé Gold Kesco ara wa ni tí wàá lè nígbà tí a tún máa pàdé lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ nọ́mbà tẹ́ lè pè mí sí yálà fún ìpolówó ọjà àbí ẹ ní ìkéde kan tẹ́ fẹ́ ṣe 08156703174 08156703174 ẹ lè lọ wò wá lórí ẹ̀rọ ayélujára bí ajere www.kingsnorglobal.com.ng www.kingsnorglobal.com.ng gbogbo iṣẹ́ wa náà ni ẹ máa rí bẹ́ẹ̀ nígbà tá a tún máa pàdé ẹ wo ire àtayọ̀. Legal, Kingston Media TV online television. Oh, shaking, oh, la.